states majorly. But Igboras have been part of Kwara from foundation. Mami, wo no Koiki Oduduwa ṣe live yẹn wà mẹ́. Igboras have been part of Kwara from foundation. Igbora claims to be Oduduwa. Once again, Koikimedia will bring the world closer to your doorstep. Ẹ mọ̀ bó bá ṣe ń lọ làwọn máa wá mú wá fún yín. Kogi, àwọn ọmọ Kogi. Gbogbo Kogi, ìlú Kogi la wà yìí, tẹ́ bá ṣe ń wò wá. Kogi states are ready for Yoruba Nation declaration. Gbogbo àwọn ọmọ okun ní Kogi, Ìsànlú òní àwà bá ṣe ń bá yín sọ̀rọ̀. À ń lọ síbi tí gbogbo wa ti máa pàdé fún rally tí ó máa wáyé ní èní nílùú Kogi. Once again, we bring the world closer to your doorstep. Èyí túmọ̀ fún gbogbo àwọn ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi pé gbogbo ọmọ Yorùbá pátápátá àti ṣetán, ilé ti yá, àjò lè dundundundun kò nílé má relé, níbòmí lẹ́yìn ilé wa tá a wà yìí. So ẹ jẹ́ kí gbogbo wa kí á tètè parapọ̀ kí a wá tún lé ká gbáradì fún declaration. Official declaration ni òbí màmá wa ṣe sọ. Wọ́n ti ṣe voice declaration wọ́n ti ṣe. So gbogbo wa pátápátá là ń ṣe declaration, but official declaration ni gbogbo wa rò pé à ń dúró dè. Sorry, mo sáré wo nǹkan lẹ́gbẹ̀ẹ́ ni. So once again, Koikimedia will bring the world closer to your doorstep. A máa sáré ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan ní agbègbè yìí. School àwọn ọmọ lílé yìí tí àwọn ọmọ gan ìtaná wà by this time. Ìgbà tí ò sólùkọ́ tí ó kọ́ wọn, kò sí olùkọ́ tó fẹ́ kọ́ wọn. Bó làwọn ọmọ òṣè ní wà ń ta. Yàyà Bello sì ń sun Àbújá ó ń sun Àbújá ní gbogbo ìgbà. Ìlú ẹ̀rí jákàjàkà orí dàdúràdù. So ẹ wo ẹ̀yin èèyàn wa nílé lóko lẹ́yìn odi, a kàn ní ká tún sáré wá béèrè nǹkan lọ́wọ́ àwọn èèyàn ní agbègbè yìí ni. But rally ó máa bẹ̀rẹ̀ ní àìpẹ́. Rally máa bẹ̀rẹ̀ ní àìpẹ́ ní Kogi la wà, Kogi state. Mo rántí bí ojú ọ̀nà yẹn ṣe rí nígbà tá à ń bọ̀ lánàá sí ìlú Kogi. Pé àwọn ìyá wa náà ló dúró tán yìí. Mo rí bí ìyà yẹn ṣe pọ̀ nílùú Kogi ní àná nígbà tá à ń bọ̀. Ìkejì mi wá láti Àkúrẹ́, èmi wá láti Ìbàdàn. Aríbójú ọ̀nà yẹn ṣe rí. A gbéra kúrò ní Ìbàdàn ní aago 9 àárọ̀ ní mọ́tò wa gbéra kúrò ní gáràjì. Ẹ̀yin èèyàn mi, aago 9 alẹ́ ni mo débi bí ẹ lè mọ̀ bí ọ̀nà wọn ṣe rí bí rádaràda tó. Ọ̀nà yẹn gan ò dáa. Mi ì bá ṣe fídíò fún yín, but nẹ́tíwọ̀kì ibẹ̀ ò dáa. Kò sí nẹ́tíwọ̀kì tó tún sí nẹ́tíwọ̀kì gbogbo bẹ̀. Ìgbà tá tó wọ àárín ìlú nẹ́tíwọ̀kì díẹ̀ tó wà. Mi ì bá ní kí n ṣe fídíò yẹn fún yín kẹ́rí bójú ọ̀nà wọn ṣe rí rádaràda. Ẹni àwọn ìyá wa náà ni wọ́n ti dúró yìí, ni wọ́n ti ṣe tán. Àwọn coordinators wọn níbí bí àwọn ni ẹ̀ ń wò yìí. Gbogbo wọn ti ṣe tán, wọ́n múra tán, wọ́n dúró tán, wọ́n jáde tán, nóbì ṣeréṣeré. So kò sí pé anybody ń ṣeré or anybody ṣì ń gbójú pamọ́, kò sẹ́ni tó ń gbójú pamọ́ mọ́. A ti gbójú wa síta. Declaration yẹn já dúró dè, official one, ẹ jẹ́ ìyàn official declaration à ń dúró dè. Àwa tá a sì ń sọ ẹ̀yẹ onítìrí ti declare o, ẹ̀yẹ kìnìkan tán bá declare why tá a follow. Ẹ má jẹ́ ká wà sentimental. Anybody ló dé declare. Tí má sì gbọ́ ìyá yẹn yé, ó ní ọkùnrin lọ́lọ́run ọba sọ fún òun pé ó máa declare. Then kí ló dé tẹ wá ń ṣe gírígírígírí. Àmọ́ rántí ìgbà tó yẹ onítìrí sọ ń gbà yẹn pé tó sọ generally publicly for everybody wípé ẹni bá máa jẹ interim government tó máa jẹ interim
kò ní lè contest fún ẹni ipò nǹkan mọ́. lẹ́yìn ní àwọn ènìyàn kí wọ́n send message sáwọn ìjẹ́ send message. ìgbà tí ìyá ìwádìí pọ̀ ọjọ́ ń lọ tó wá pick àwọn tó fẹ́ pick ẹ̀ tún ń rojọ́. kí ló ń ṣe yín ẹ̀yin ọmọ Yorùbá? kí ló ń ṣe yín? ẹ̀ ṣe jẹ́ kí á wà focus ibi tá à ń lọ. bọ́gà tèmi ṣe kọ́ mi bí Ọláyọmí Kóìkì ṣe kọ́ mi ó ní let's focus ibi tẹ́ ń lọ. tí má ti ní ọ̀gá lágbájá kan báyìí mọ̀ bù mí wọ́n ní ṣé wàá lè mọ́ lára ni ṣé ìbú lè mọ́ lára ni bọ́gà mi ṣe bá mi sọ̀rọ̀ ni. ṣé bá ní ọ̀gá nǹkan báyìí wọ́n ní sórí ẹ̀ pé ṣá ṣé kò yẹ kó ti mọ tí mo dúró lé lórí ibi tí mo wà tó bá tiẹ̀ sọ ṣé kò yẹ kó wọ orí ẹ̀ kúkú tó sójọ́ ọmọ kékeré ní Kóìkì ṣe máa ń bá wa sọ̀rọ̀ nìyẹn. so ẹ jẹ́ ká jẹ́ kó yé yín pé let's get focused ibi tá à ń lọ òun ẹ jẹ́ ká focus ibi tí à ń lọ ni ẹ jẹ́ ká fojú mọ́. ẹ mọ̀ jẹ́ á bá wọn wariwo ọjà. èmi gan mo ṣe wáyé èmi gan fẹ́ declare I declare Yorùbá nation free. Anybody lè declare but official declaration yẹn ló ṣe pàtàkì. And official declaration tí máa ṣe official declaration international media must carry am and our own media too must carry am. so ìyẹn la fi máa ṣe. then tó wá ń pè national declaration ó ní wípé ìbáṣọmọ kékeré ló wá declare generally tó bá sì lè mú wọn tí wọ́n declare ẹ jẹ́ á gbà pé a ti kúrò nínú Nàìjíríà. gbogbo fúláàgì àsíá Nàìjíríà tó bá wà ní ẹnu ọ̀nà skul ẹnu ọ̀nà ilé wa ẹ jẹ́ ká lọ jábọ́. tá a bá jábọ́ tá a bá ṣe ń give order fún àwa lórílẹ̀‐èdè Yorùbá òun ẹ jẹ́ ká máa tẹ̀lé. àwọn gọ́ọ̀mẹ̀ntì tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n máa wà first most especially àwọn olóṣèlú tí wọ́n á nulẹ̀ ń bí wọ́n máa wà first láti adapt mọ́ ihun tí à ń ṣe. wọ́n máa wà first láti adapt mọ́ ihun tí à ń ṣe. èèyàn wa ẹ jẹ́ ká rò ó ẹni tó ń pè ní declaration nìyẹn tó bá fi lè mú wọn kí wọ́n declare irrespectful of ẹni tó bá ti declare ẹni tó bá declare ẹ jẹ́ kí á adjust gbogbo nǹkan tí ó yẹ kí á ṣe pátápátá ká máa adjust ká bẹ̀rẹ̀ sí ni máa get order láti ọ̀dọ̀ ẹni tí a yàn gẹ́gẹ́ bí kíní. ẹlòmíì ti ń sọ àwọn ẹni tó ní tìrì mọ̀ àwọn tó mọ̀ rí ló fi sí bí náná onítìrì mọ̀ lòun ti yan representative kíní. onítìrì mọ̀ sọ pé òun ti yan kíní. onítìrì mọ̀ sọ pé òun ti yan chief of army staff. onítìrì mọ̀ lẹ́sẹ̀ ẹ̀já gbin lẹ́sẹ̀ àlè gbẹjẹ ẹ̀já gbẹjẹ náà ẹ̀já gbẹjẹ ibi tá à ń lọ. I know mo mọ̀ pé gbogbo wa ń retí gbogbo wa wà ìgà ẹni tó dá nìyẹn nǹkan gidi lèyàn mọ́ wà ìgà fún. we are hungry of it pé kán declare kí wọ́n declare ẹ ṣe jẹ́ àtẹ̀lé ọ̀rọ̀ ọ̀gá mi Ọláyọmí Kóìkì. wọ́n ṣàdárúkọ ìlú kan tó yẹ pé wọ́n gba independent ní December 25 ni wọ́n gba independent wọn. ẹ ṣe jẹ́ ká máa wò ó nǹkan tí mo mọ̀ pé ó wà unite Onítìrì ní ọdún yìí ni Sunday Adéyẹmọ Ìgbòho ní ọdún yìí ni Professor Banji Akíntóyè sọ pé ọdún yìí ni gbogbo àwọn leader wa sọ pé ọdún yìí ni wá ìta jẹ́ ká máa ká tiẹ̀ wo nǹkan tó fẹ́ ṣe náà jáwọ́ nǹkan tó fẹ́ ṣe náà. but èmi nígbàgbọ́ pé even àwọn tá à ń sọ yìí tí wọ́n bá declare mo fẹ́ sọ fáwọn èèyàn wa tá à ń sọ pé ẹni tó bá ti declare àṣẹ mọ́ àlọ́ máa join lóṣèlú ẹ lọ join wọn. but my own no going back is no going back. tí wọ́n bá declare gan lọ́dún yìí tí wọ́n ṣe ẹ jẹ́ n sọ fún yín tí wọ́n bá ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe lọ́dún yìí tí gbogbo wọn sọ pé àwọn ò ṣe mọ́ Ọlọ́run á sì tún gbé Mósè míì dìde. ìyẹn sọ fún yín á gbé Mósè míì dìde torí Yorùbá nation lọ́lọ́run sọ pé à ń lọ ó ti declare Yorùbá nation ni àwọn kan fẹ́ ṣe official one. Ọmọlára Fálànà ẹ ṣe you are watching closely. bẹ́ẹ̀ni ẹ pé èèbó gan ti ń kọ́ mi lẹ́nu ẹ má bínú lórí mi ti wà lórílẹ̀‐èdè Yorùbá. sọ yín yan mi a máa tún get back sí yín tí gbogbo ẹ̀ bá fẹ́ ṣẹlẹ̀ a fẹ́ bẹ̀rẹ̀ meeting kan sí tá a bá ti parí meeting tá a fẹ́ bẹ̀rẹ̀
ẹ máa wo gbogbo ẹ̀ bí ó bá ṣe ń lọ láti Kogi, ìlú Kogi la wà, Kogi state ó ní a wà. Ẹ lè mọ̀ pé àwọn èèyàn wa struggle ni, nípa àwọn èèyàn wa gan ẹ̀ṣẹ̀ ń fọyín ta ni ṣẹ́tì àráyé èso ni ẹ mọ̀ mi struggle ni odidi géńdé odidi bàdáàdì ẹnìkan kan máa fọyín lẹ́gbẹ̀ẹ́ ojú ọ̀nà àbí ẹ fọyín lójú ọ̀nà èmi gan ẹ̀ṣẹ̀ máa tún fọyín tèmi ni ṣé mo rò pé yín ẹnu mi ò rùn sí lórí kámẹ́rà so ẹ̀yin yẹn wa a tún máa padà wá fún yín update bá ṣe yá akànjẹ́kẹ́ mọ̀ pé Kogi ni a wà. Kí lórúkọ ibi táwọn èèyàn ti máa pàdé? Ìsànlú, ọjà Ìsànlú. Ọjà Ìsànlú. Níbi tòsí bí lọ́ba níbi ọjà Ìsànlú. Wọ́n ní ọjà Ìsànlú ní everybody wa ti máa pàdé níbi tòsí ilé ọba ní agbègbè yẹn. So ẹ sọ fún àwọn ọmọ ẹni tẹ́ bá ní any contact ní Kogi bíbí yìí ẹ bá wa pè wọ́n kí wọ́n darapọ̀ mọ́ wọn bẹ̀. Ẹ̀yin coordinators náà sì nìyí ẹ mobilize àwọn èèyàn yín kí wọ́n lọ. Ẹ̀yin tẹ́ ń wà láti sẹ́yìn a kí yín. Ẹ ṣé gan, ẹ ṣé gan, ẹ ṣé gan. So ibi ọjà Ìsànlú ó ní gbogbo wa ti máa pàdé ní tòsí ilé ọba ó ní a ti máa pàdé. So ẹ jẹ́ kí gbogbo wa kí a pàdé ara wa ní ibẹ̀. Ìpàdé ayọ̀, àmín. Ẹ ṣé gan. Èmi náà fẹ́ fọyín mi. Ara àwọn èèyàn wa náà ń dé iṣẹ́ tí rí wọn. Ẹ ṣé gan, ẹ kú rìn. So ẹ wo ẹ jẹ́ kí n sáré lọ parapọ̀ mọ́ mítì náà fẹ́ ṣe. Èmi náà sì tún fẹ́ fọyín mi. Ẹ ṣé gan yẹn wa. Ẹ ṣé.